Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Ultimate Folks TV pátápátá tẹ́ bá ti rí mi ẹ ti mọ̀ wípé orí ètò gbàgede ìmọ̀ náà la dá sí ibo la ti fẹ́ gbomi ọgbọ́n mu lénìí ẹ já máa sọ̀rọ̀ nípa ìlú kan tó ti jẹ́ pé odidi oṣù 2 àbọ̀ gbáko ó ní òru yóò fi dúdú birimu oṣù 2 àbọ̀ gbáko òun náà ni ọ̀sán yóò fi pọ́n ganríganrí ṣé mọ̀ pé lápá ọ̀dọ̀ tiwa ń bí láàrin wákàtí 24 wákàtí 12 nílẹ̀ ó fi ṣú wákàtí 12 nílẹ̀ ó fi mọ́ ṣùgbọ́n lápá ọ̀dọ̀ àwọn tí mo fẹ́ ṣàlàyé lénìí odidi oṣù 2 àbọ̀ gbáko ó ní òru yóò fi dúdú birimu oṣù 2 àbọ̀ gbáko òun náà ni ọ̀sán yóò fi pọ́n ganríganrí ìlú wo ni mò ń perí mò ń sọ̀rọ̀ nípa ìlú Svalbard ní orílẹ̀-èdè Antarctica ẹ̀yin sọ wípé ẹ̀yin ò gbọ́n yẹn rí bó ṣe máa ń rí náà nìyẹn ìdí rèé tá a fi wà níbí torí wípé ìgbádùn tiyín òun níṣẹ́ tiwa. kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ lágbègbè tá à ń perí kí ni ìmọ̀ ìjìnlẹ̀ sọ nípa rẹ̀ ẹ já jọ bomi ọgbọ́n mu lẹ́nìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Ultimate Folks TV lórí ètò gbàgede ìmọ̀ bó bá wá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́yìn ń wò mí ní orí ìkànnì yìí kì bá dáa kẹ̀tẹ̀ aago ìrántí kẹba lè máa rí mi wò ní gbogbo ìgbà tí mo bá fi fọ́nrán tuntun síta ẹ fẹ́ mọ̀ sí nípa ohun tí mò ń ṣàlàyé yìí ẹ tẹ̀lé mi ká lọ sínú ìrìn àjò yìí nígbà tí ọ̀gbẹ́ni Taofik tí ó mọ̀ gbé wa rìnrìn àjò nínú ìmọ̀ ẹ ṣeun tẹ̀ ń wò wá. Ǹjẹ́ mọ̀ páwọn ibì kan wà lórílẹ̀ ayé tá a wà yìí tó jẹ́ pé oòrùn kì í yọ rárá láwọn ìgbà kan tí kì í sì wọ̀ rárá láwọn ìgbà míì. Ìlú Svalbard lẹ́ ń wò yìí aago 2 ọ̀sán ni wọ́n wà nígbà tí wọ́n ká fọ́nrán yìí. This is what it looks like at 2 p.m. And this is then what it looks like at 4 p.m. So this is our life now for 2.5 months. Svalbard náà lẹ́ ń wò yìí aago 1 òru ni wọ́n wà nígbà tí wọ́n ká fọ́nrán yìí. It's 1 a.m. and welcome to polar day, which is when we have 24 hours of sunlight all day, every day for 4 months. Lọ́dọọdún lágbègbè kan tí wọ́n ń pè ní Longyearbyen nílùú Svalbard oòrùn yóò yọ lókè lógúnjọ́ oṣù kẹrin kò sì ní wọ̀ títí tí yóò fi di ọjọ́ 23 oṣù kẹjọ. Bákan náà ló jẹ́ pé lọ́dọọdún oòrùn yóò wọ̀ lọ́jọ́ 26 oṣù kẹwàá kò sì ní yọ títí tí yóò fi dọjọ́ 15 oṣù kejì. Orílẹ̀ Antarctica táwọn olóyìnbó máa ń pè ní the continent of Antarctica lẹ́ ń wò yìí aago 12 ọ̀sán kún ìṣẹ́jú 15 ni wọ́n wà nígbà tí wọ́n ká fọ́nrán yìí. Orílẹ̀ Antarctica náà lẹ́ ń wò yìí aago 12 òru ni wọ́n wà nígbà tí wọ́n ká fọ́nrán yìí. Lọ́dọọdún lórílẹ̀ Antarctica oòrùn ó yọ lóṣù kẹsàn-án kò sì ní wọ̀ títí tí yóò fi doṣù kẹta. Bákan náà oòrùn ó wọ̀ lóṣù karùn-ún kò sì ní yọ títí tí yóò fi doṣù kẹjọ. Oríṣiríṣi àwọn ohun àgbàyanu míì ló wà l'Antarctica tí màá máa mẹ́nubà lọ́jọ́ iwájú. Ṣùgbọ́n ìbéèrè tó kàn báyìí ni pé kí ló ń fà á tó fi jẹ́ pé oòrùn kì í yọ láwọn ìgbà kan tí kì í sì wọ̀ láwọn ìgbà míì ní Svalbard àti Antarctica àtàwọn apá ibì kan ní Norway àti Canada. Ohun tó ń fè yìí ni bí ilé ayé ṣe kọ ìhà sóòrùn. Àkọ́kọ́ náà nítorí pé bí bọ́ọ̀lù nílé ayé ṣe rí oòrùn kò lè dé gbogbo orílẹ̀ ayé nígbà kan náà. Ohun tá Antarctica àti Svalbard fi jọra ni pé ibi òpó ilé ayé ni wọ́n wà. Ibi òpó àríwá North Pole ní Svalbard wà nígbà tó jẹ́ pé ibi òpó gúúsù South Pole l'Antarctica wà. Ṣùgbọ́n pàtó ohun tó ń fa àìyọ oòrùn àtàìwọ̀ rẹ̀ láwọn ibi tí mo dárúkọ yìí ni pé ilé ayé tiri ní sóòrùn. Títiri yìí làwọn òyìnbó máa ń pè ní tilt. Ìpele 15 ni ilé ayé fi tiri sóòrùn. Títiri rẹ̀ yìí ló ń fa àìyọ oòrùn àtàìwọ̀ rẹ̀ ní Svalbard, Antarctica, àwọn ibìkan ní Norway àti láwọn apá ibìkan lórílẹ̀-èdè Canada. Lára ohun tá a ti sọ ni wípé ilé ayé tí a wà lórí rẹ̀ yìí inú òfurufú lòun náà wà. Ẹ sì rí i pé òun lẹ́rí tí ń lọ yìí tó ń rábàbà yípo oòrùn. Ẹ rí i pé òun ló ń rábàbà yípo oòrùn yìí. Ohun tí a ti wá sọ tẹ́lẹ̀ ni wípé ilé ayé ó tiri ni sí oòrùn títiri yìí òun ló sì ń fa àìwọ̀ oòrùn àti àìyọ rẹ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ mú ìlú Svalbard. A rí i pé a ti sọ wípé ibi òpó àríwá ni Svalbard wà pẹ̀lú bí ó ṣe wá jẹ́ pé ilé ayé tiri yẹn bí ilé ayé ṣe ń pò yìí àwọn àsìkò kan ń bẹ tó jẹ́ pé inú òkùnkùn birimu ní Svalbard ó wà àtàárọ̀ o àtọ̀sán o àtàlẹ́ o òun ni ẹ sì wá ń wò lójú ìwòran yìí. Ẹ rí i pé gbogbo bí ilé ayé ṣe ń pò yìí
lórí ìlà ìfojúrí rẹ̀ yìí ẹ rí i pé òkùnkùn bírímù òun ni ibi wa ọ̀dọ̀ tiwa níyìí ní orílẹ̀ Áfíríkà ẹ rí i pé pẹ̀lú bí ilé ayé ṣe ń rábàbà yípo oòrùn là ń rí oòrùn ní oòrùn ń yọ ló ń wọ̀ torí pé a súnmọ́ ibi tí a pè ní òpó ilé ayé náà lẹ̀sìn ń wò yìí òpó àríwá òun lẹ̀ ń wò níbí òpó gúúsù òun lẹ̀ ń wò ní ibí yìí eléyìí ló fi jẹ́ wípé tẹ bá ń wò dáadáa nísìnyí ẹ rí i wípé òkùnkùn bírímù ni àwọn agbègbè tó wà níbi òpó yìí wà ṣùgbọ́n ẹ rí i pé ó tún ti ń dé àwọn àárín kan tó jẹ́ pé pẹ̀lú bí ilé ayé ṣe ti rí oòrùn tún ti ń dé ibi apá ibi tí Svalbard wà ẹ rí i pé níbí báyìí nísìnyí oòrùn ó ń débẹ̀ bóòrùn ṣe wá ń débẹ̀ yẹn kò sókùnkùn lórí Svalbard nítorí pé bí ilé ayé ṣe ń yí yẹn gbogbo bó ṣe ń yí tó oòrùn yẹn ó sì ń dé orí rẹ̀ àtòru àtọ̀sán àtàárọ̀ a rí i pé oòrùn ń dé ibi agbègbè òpó àríwá ẹ jẹ́ ká tún wá wo orílẹ̀ Antarctica níbí orílẹ̀ Antarctica lẹ́ ń wò nísàlẹ̀ yìí ara ohun tá a ti sọ tẹ́lẹ̀ náà ni pé ibi òpó gúúsù náà ni ó wà òpó gúúsù náà lẹ wá ń wò ní ìsàlẹ̀ yìí ẹ rí i pé gbogbo bí ilé ayé bó ṣe ń yípo tó ń ṣe yìí ẹ rí i pé gbogbo ẹ̀ ló jẹ́ wípé inú oòrùn náà ló sì wà ló fi jẹ́ pé bó ṣe wà báyìí nísìnyí o àti àárọ̀ o àti ọ̀sán o àti òru o oòrùn sì ń yọ ńbẹ̀ náà ni ló fi jẹ́ pé oòrùn ó yọ ní ọjọ́ kan kò dẹ̀ ní wọ̀ títí bí oṣù mélòó kan fi ré kọjá ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ṣe ń wò yìí náà a rí i pé tó bá tún padà yá yóò tún padà dé ààyè kan tó jẹ́ wípé oòrùn tẹ̀ ní padà dé ibẹ̀ mọ́ ẹ ti rí bó ṣe ń lọ báyìí nísìnyí bí ilé ayé ṣe ń yí lọ yẹn ó ti ń yí wọ àárín ibi tó jẹ́ wípé tó bá padà yá àwọn tó bá wà lórí Antarctica láwọn ọgbà yẹn wọn tẹ̀ ní fojú kan oòrùn tó fi jẹ́ pé àti àárọ̀ o àtòru o àtọ̀sán o inú òkùnkùn bírímù ni wọ́n wà tẹ́ bá sì wò dáadáa báyìí nísìnyí ó ti bọ́ sínú òkùnkùn bírímù gbogbo bó ṣe jẹ́ wípé ní Áfíríkà àwa ń rí oòrùn ń lọ alẹ́ ń dé ẹ rí i pé wọ́n níyì báyìí nísìnyí Áfíríkà ti bọ́ sí ibi oòrùn yá sọ pé ọjọ́ la wà báyìí Áfíríkà tún ti kúrò ní ibi oòrùn ó ti bọ́ síbi tí ó jẹ́ òkùnkùn torí pé òye oòrùn débẹ̀ mọ́ gbogbo bó ṣe wá ń ṣe yẹn tá Áfíríkà ní ojúmọ́ tí à ń ní òru tá à ń lọ́sàn torí wípé Antarctica ó wà ní ibi òpó gúúsù ilé ayé òye oòrùn kò débẹ̀ mọ́ ní àwọn ìgbà yìí a lérò pé eléyìí ṣe àlàyé ìdí tó fi jẹ́ wípé ní Svalbard àti Antarctica oòrùn yóò yọ ní ọjọ́ kan kò sì ní wọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà yóò sì wọ̀ ní ọjọ́ kan kò tẹ̀ tún ní yọ padà fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà. mo lérò wípé ẹ ti ní òye tó kún tí ọ̀sán àti òru tó fi máa ń wà fún ìgbà pípẹ́ ní àwọn apá ibìkan lórílẹ̀‐èdè ayé mo sì gbàgbọ́ wípé ẹ ti ní òye tó kún nípa ohun tí ìmọ̀ ìjìnlẹ̀ sọ nípa rẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì ẹ ṣé tẹ̀ ń wò wá o